kì í ya ọkọ̀ ọ̀run a kì í ya ọkọ̀ ọ̀run kò ṣeé ṣe. bẹ́ẹ̀ ni bitter truth ni o ẹni tó bá gbọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe àgíù náà kò ṣe lie Holy Ghost fire ó continue nítorí pé inú ẹgbẹ́ tá a bá wáyé lọkọ̀ ọ̀run wá wà a dẹ̀ pẹ́ kan ní soul bonding jẹ́ nǹkan tó lágbára tá a bá ṣe sọ pé blood bonding lágbára bẹ́ẹ̀ náà ni soul bonding lágbára. orúkọ mi ni èyí ajé olókun ọmọlára ògúndépẹ̀ tí mo wà ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara níbi tí àwọn ọmọlẹ̀ ti ń rán wa níṣẹ́ tó ń dábí ẹni tó ń rọ̀ bí òwe. tá a bá sọ nípa ọkọ̀ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n fẹ́ ya ọmọ pẹ̀lú ọkọ̀ ọ̀run lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan ló ń wá bó ṣe máa ya ọmọ pẹ̀lú ọkọ̀ ọ̀run wọ́n ti fi lu ẹlòmíì gan jìbìtì wọ́n ti fi ó fẹ́ jọ mí pé bí akíní ẹ̀kan fi pé kò ṣeé ṣe tẹ́ pé onínàkó ló pọ̀ jù lù ṣó ti ẹ̀dá kan ya ẹ̀ pẹ̀lú ọkọ̀ ọ̀run ẹ̀. mo rí pẹ́pẹ́ tí ẹ̀sùn kankan nísìnyẹn ní wọ́n ti lu ẹlòmíì jìbìtì ó ti wá dàbí ẹni pé kò tiẹ̀ ṣeé ṣe nítorí pé bẹ́ẹ̀ náà ni a kì í ya ọkọ̀ ọ̀run kò ṣeé ṣe. bẹ́ẹ̀ ni bitter truth ni o ẹni tó bá gbọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe àgíù náà kò ṣe lie Holy Ghost fire ó continue nítorí pé inú ẹgbẹ́ tá a bá wáyé lọkọ̀ ọ̀run wá wà a dẹ̀ pẹ́ kan ní soul bonding jẹ́ nǹkan tó lágbára tá a bá ṣe sọ pé blood bonding lágbára bẹ́ẹ̀ náà ni soul bonding lágbára àwọn ẹgbẹ́ wa ọkọ̀ ọ̀run bonding ta ní pẹ̀lú wọn they are so deep more than béèyàn ṣe lérò now nígbà tọ́rọ̀ bá wá rí báyìí ìyẹn téèyàn fi wá máa wá sọ pé ó dáa o mo fẹ́ pín ọkọ̀ ọ̀run mi níyà o kó máa lọ́ọ́ lo ẹ̀ o èèyàn á yà mọ́ àpìzẹ̀ èèyàn á sẹ́tùlẹ̀ kí ló fẹ́ nítorí pé ó ti mọ̀ pé ará ayé àti tọ̀run ò lè bára ṣe òun kàn ń gbìyànjú agbára tiẹ̀ ni ṣùgbọ́n téèyàn bá ti wá mọ̀ bẹ́ẹ̀ yẹn pé ó yọ mí lẹ́nu ni ẹ bá mi béèrè kí ni tí mo lè ṣe kó ṣàgbọ́ nílò ẹ̀ ó fi mí lẹ̀ fàyè kí n ráyè ṣe tèmi òun ni mo rò bó jẹ́ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹlòmíì a máa sáré lọ chọ́ọ̀chì wọ́n ṣe lè rí ráìsì fún títí tó bá yá ní òun ò rí mọ́ o ẹ jẹ́ kó tó bí oṣù 2 sí 3 àtúnpadà wá nítorí pé that bonding wọn ò rí break àfi tẹ́yìn bá kàn fẹ́ gbàdúrà kọ́ fún ẹ̀bẹ́ tàbí kókò máa gbàwẹ̀ kó di ọlọ́sà so the best thing ni pé kéèyàn appease ni appeasement pé kí ni nǹkan tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kí ni tó kàn fún mi nítorí pé adélé ayé la dìrọ̀ mọ́gi gbàgbé ó ládéhùn táwa tí wọ́n jọ ṣe náà káwa tó máa bọ̀ ó dá ọkọ mi o mo ń lọlé ayé báyìí o báyìí adélé ayé tán ojú yàn wa àwọn tí mo bẹ́ẹ̀ ni àti gbàgbé àìtẹ́ẹ̀dẹ̀ bá ṣàdéhùn gbàgbé bẹ́ẹ̀ náà lẹ́gbẹ́ ṣe rí so tó mú wa tá a pinra wa yà pẹ̀lẹ́gbẹ́ kò ń ṣe pípín yà lọ́kàn pẹ̀lú ọkọ̀ ọ̀run torí pé bí ọkọ̀ ọ̀run ṣe ní báṣáìdì ẹ̀ lòun náà ní búṣáìdì òun náà níbi tóun náà ti ń jà fún yàn bẹ́ẹ̀ ni. sípò ọkọ̀ ọ̀run dá. ọkọ̀ ọ̀run lápá kan òun náà jẹ́ bí backbone fáwọn kan mo láwọn èèyàn tó yẹ kó bá sọ pé tó bá wá sójú àlá àwọn táwọn bá rí báyìí ọjọ́ kejì ọjọ́ kẹta àwọn máa gbowó ṣeré lọ́wọ́ àwọn èèyàn ni àwọn èèyàn máa bless àwọn ni àwọn irú kan tó nìyẹn. irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n yà wọ́n àti ẹ láéláé. so appeasing settling òun ni the best pé ọ̀tọ̀ kí ló fẹ́ ẹ bá ń béèrè ó dẹ̀ lè jẹ́ tuntun náà ló máa gbà tá a máa gbé fàjọlẹ̀ ó lè jẹ́ tuntun ni bọ̀dà àwọn míì àní wọ́n ṣe tùràrí kan wọ́n ka orúkọ kan ó sá lọ ó máa padà wá. wọ́n ti ẹ̀ náà máa ń pa ọkọ̀ ọ̀run ṣíṣe kéèyàn pa ọkọ̀ ọ̀run. mi ì mọ̀ pé àwọn tó lágbára bẹ́ẹ̀ wà bí àwọn kan tún lágbára tó yẹ pé wọ́n lè yóò ní tán fi ń pa wọ́n ṣe àpé sóòlù ò ní kú. so ìbọn ṣe wá lágbára ó lè jẹ́ pé ara àwọn sàkámà jẹ kan náà nìyẹn. o tún ń lò fáwọn èèyàn. lásán pé àwọn bá wọn pọkọ ọ̀run wọn. pẹ̀lú bọ́ọ̀lù ṣe wá rí tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sówó ní jìbìtì onígbájú ẹ̀ wá di àtúpadà níbo lèèyàn lè lọ gan tẹ́ pé tán bá bẹ ṣe bó tẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ lọ àpìsì náà ni tán fẹ́ lọ bẹ̀bẹ̀ tí èèyàn ti lè ṣe tó ti rọrùn jù. the best place the best way is to go traditional. àwọn oníṣẹ́ ṣì. bẹ́ẹ̀ni ṣé ẹni tó bá da ifá èèyàn lè lọ bọ́ onífá tó bá jẹ ní ọlọ́run kí Elédùmarè kó jẹ́ kí èèyàn pàdé aláwo orí.
tó bá gbé fàjọlẹ̀ ọkọ̀ ọ̀run tí ń dẹni láàmú kí ni ká ṣe sí Ifá sọ̀rọ̀ á sọ nǹkan báyìí lè lé Tuntun ní ẹgbẹ́ lọ sóríta mẹ́ta ó lè ní ó yá kán di ẹrù báyìí fún lóòótọ́ àwọn tó ń ṣe nǹkan ẹgbẹ́ yàtọ̀ àwọn tó ń ṣe ẹrù ẹgbẹ́ àwọn kan tún wà lọ́tọ̀ irú àwa tá a mójútó ẹgbẹ́ yìí àwa náà máa ń ṣiṣẹ́ ọkọ̀ ọ̀run fún yàn ṣùgbọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nítorí pé sóòlù tá à ń sọ ìwọ ń ṣe sóòlù tó jẹ́ mírírọ̀ so ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń bẹ̀rù fún láì fún wọn pé káwọn lọ ṣe kó di lóru kó wá máa lu àwọn so ẹlòmíì àparọ́ á ní kọ́mọ owó àwọn ti ṣe àwọn ti gbá wàyí náà rí bẹ́ẹ̀ tán gbowó lọ́wọ́ àwọn ti rẹran 6 àwọn ti ṣe adẹ̀ lọlé kàkà kó dọ́rẹ̀ sàn lára ìyá àjẹ ó tún pele kìsì ni. lórí ọ̀rọ̀ ọkọ ọ̀run náà. bẹ́ẹ̀ ni kó tó di báwa náà wá gẹ̀ẹ́tì pé ó dàbí pé nǹkan báyìí dẹ̀ nígbà míì má tún wá ń wà tó bá jẹ́ pé èèyàn bá lọ gẹ̀ẹ́tì èèwọ̀ tí ó jẹ́ èèwọ̀ ẹ̀ tí èèyàn bá lo kinní yẹn sára ó lè sùn sẹ́yìn. kò ṣe bó máa kò ní. ta ló wá lè sọ ìwọ̀ yẹn fún yàn tí ẹ lè lọ bá. òun náà ní tá a bá gbé fàjọlẹ̀. la sọ Ifá ló máa sọ ẹ tó ń tẹ̀lé káàkiri. ẹni tó lè kọ́yàn ní nǹkan téèyàn lè mọ Ifá nìkan. akọ́nilọ́rọ̀ bí ìkẹrin. bẹ́ẹ̀ ni òun ló mọ àtinúmọ̀ràn òun ló mọ. ọmọ tí mo inú gbé. bẹ́ẹ̀ ni nù kára wọn. so kò sẹ́ni tó máa dín ní ti sọ pé bó ṣe wà yìí lóòótọ́ a ní ẹ̀bùn ìmí o Elédùmarè fún wa ní ẹ̀bùn tá a fi ń ríran tá a fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá tún béèrè lọ́wọ́ Ifá ó tún máa wà more widen á tún expose ẹ̀ láti wà mọ́ so lórí ẹ̀ pé báyìí ní kẹ́ ẹ ṣe ṣe báyìí ní kẹ́ ẹ ṣe ṣe báyìí ní kẹ́ ẹ ṣe ṣe tá a bá wà fi tẹ̀bí ẹ̀bùn ẹ̀mí táwa náà tún ní tá a bá tún jọ mọ́. àjọra wọn òun náà ni ẹ ti gbẹ̀yìn o ìwọ náà mọ́ dààmú jìnnà mọ́ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ wọ́n ní ẹlẹ́kọ̀ọ́ lẹ́kí ọlọ́bẹ̀lẹ̀ ká kó ẹ̀kọ́ tọ̀lọ̀ ẹ̀ ṣe ẹ̀kú kalẹ̀.